Hello. Ẹ̀yin èèyàn mi. Ga o. Ọ̀rọ̀ yìí ṣé òótọ́ ni ọ̀rọ̀ yìí àbí irọ́? A dẹ̀ lè sọ pé irọ́ because nǹkan tó ti circulate gbogbo internet. A gbọ́ pé Mariam Anako ó bímọ. A gbọ́ pé ó bí ìbejì. A gbọ́ pé ó bímọ ní Toronto. A dẹ̀ gbọ́ pé àwọn kan lọ sí hospital, wọ́n lọ kí. Àwọn kan ní pé Naomi tún lọ bẹ̀ lọ gbàdúrà fún nígbà tó bímọ. Ó ṣẹ̀ṣẹ̀ bímọ. A tún gbọ́ pé wọ́n ní kó má jẹ́ kí ó wọ ààfin láì ṣe paternity. Ṣé ó ti ṣe paternity náà ni? Kò yé wa. Wọn ò tí ì gbé jáde. Bẹ́ẹ̀ tó wá yà wá lẹ́nu pé wọ́n sọ wípé lóru mọ́júmọ́ èní pé wọ́n ní ìyá kábíyèsí, late ìyá kábíyèsí, late mother kábíyèsí. Wọ́n bá ní nígbà tó di òru pé wọ́n gbọ́ igbe Mariam tó ní kó jọ ṣàánú mi, má pa mí, ṣàánú mi, má pa mí, màá gbé padà. Wọ́n ní ìtumọ̀ eléyìí. Àwọn wo wọ́n ní inú àwọn tó tètè jí wọ́n gbọ́ igbe yẹn wọ́n sá jáde. Wọ́n ní wọ́n fún lẹ́gba gidi gan pé kó gbọ́ ọmọ lọ fún ọlọ́mọ. Má gbé ọmọ yìí wọnú ààfin, gbé ọmọ yìí padà fún ọlọ́mọ. Wọ́n ní igbe tó sọ wípé wọ́n fi torí ẹ̀ nà òun nìyẹn. Ta ni ó nà ní ìyá kábíyèsí, late mother spirit yẹn nà òun pé kó gbọ́ ọmọ kúrò láàfin, kó gbọ́ ọmọ fún ẹni tó lọ́mọ. Bá ààfin yẹn ìṣe ilé ọmọ òun, ìṣe ọmọ òun ló lọ́mọ, kó gbé ọmọ padà. Ìgbà tó ti di pé spirit ti bẹ̀rẹ̀ sí ní wọnú eléyìí. A wá ti ṣe eléyìí sí o. Kí ni olórí Mariam? Kí ni nǹkan tó wà tó? Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ mú jáde nínú ilé yìí? Ṣé bó ti lówó tiẹ̀? Ó lówó. Ṣá máa sọ pé ogún kábíyèsí ló fẹ́ jùmọ̀ ni? Àbí ó kàn fẹ́ mọ̀ọ́mọ̀ sọ pé òun fẹ́ ni Naomi lára? Torí wọ́n bá wò lọ tó wò bọ̀, Naomi ló lọ́kọ. Òun ni the rightful owner. Bẹ́ẹ̀ àwọn kan wá fi tuntun rí tipátipá pé wọ́n fẹ́ káwọn náà gborúkọ. Wọ́n fẹ́ káwọn náà jẹ́ ẹnìkan tí wọ́n máa pè pé olórí kábíyèsí. Torí ṣe la gbọ́ pé a ti ẹ̀ ń rí inú screen torí ó sọ pé òun ni yèyé Lúà. Ó tún ní òun ni first wife kábíyèsí. A wá ti ṣe eléyìí. Ṣé èèyàn máa ń yin rẹ̀ ni? Téèyàn bá yin rẹ̀ kò sweet, kò dùn létí mọ́. Kéèyàn sọ pé àfẹ́mí. Kò dáa. Ìgbà tó lóun ṣe Ọlọ́run ló ń jẹ́ èmi ni. Ẹ̀tí káwọn èèyàn wá máa sọ pé èmi ni kí ló dé tá a máa yinra wa. A gbọ́ pé Naomi láti kékeré wọ́n bí queen mọ́lá yìí. Wọ́n ní kó wá jẹ́ ìyàwó ọba. Ìyàwó ọba lọ́lọ́run dá ọmọbìnrin yẹn tó fi dá wálé ayé. Torí ẹ̀ lọ́lọ́run ṣe gbé pàdé kábíyèsí. Kábíyèsí náà dẹ̀ wá rí pé ọmọ kékeré jòjòló yìí, ọmọ yìí ó máa fi ṣaya tí Ọlọ́run tó mú Naomi tó gbé pàdé kábíyèsí. Tí kábíyèsí fi wá yàn pé èyí gangan ni aya mi tí mo fẹ́ fi ṣe queen. Whereas queen yẹn Ọlọ́run ti yàn ọmọ látọ̀dọ̀ ọ̀run wá. Torí àwọn kan sọ pé kábíyèsí bó ṣe wà yẹn pé half deity ni, half human. That is àwọn ìṣẹ̀ṣe philosophy ni. Bẹ́ẹ̀ ni. Kò ṣàìlè rí bẹ́ẹ̀, kò ṣàìlè má rí bẹ́ẹ̀. Wọ́n sọ pé 400 and something shrine lórúkọ wọ́n gbé ilẹ̀ fún kábíyèsí 400 plus.
àwọn òrìṣà tí kábíyèsí máa kì láràárọ̀ lójoojúmọ́ ó gbọ́dọ̀ máa bọ wọ́n. Ó gbọ́dọ̀ máa júbà fún wọn láràárọ̀ everyday 400 and something shrine ló wà ní ìkáwọ́ kábíyèsí. Báwo náà ṣe ní sọ bẹ́ẹ̀ pé ó ní half deity half woman. Ká fi gbogbo yẹn ká tiẹ̀ fi yẹn sí ibì kan. Bí Ọlọ́run tún ṣe wá mú Naomi tó jẹ́ pé ọmọ Ọlọ́run tòótọ́ ni Ọlọ́run ti dà pé ìyàwó ọba ló máa jẹ́. Ìyẹn náà bá ṣe gbọ́ wọ́n ní ìyàwó ọba bó ti wà òǹdè ni Ọlọ́run ti kọ́ látòde ọ̀run wá pé kó jẹ́ ìyàwó ọba. Bí Ọlọ́run dẹ̀ ṣe kọ́ fún kábíyèsí nìyẹn. Ó dẹ̀ wá di wípé kábíyèsí wọ́n fi ìwà ẹlẹ́ran ara ṣe mọ̀ pé ara flesh wa yìí kò lè ṣe kó má commit àfẹni tó bá ní tó gbàdúrà tó ní kí spirit burúkú tí ò sí Ọlọ́run ò fẹ́ lára èèyàn kọ́lọ́run kó mú kúrò nínú ayé èèyàn. Òun nìkan náà ni ló lè kógo já kọ́lọ́run kó jẹ́ kí a máa ṣe nǹkan tí Ọlọ́run ò fẹ́. Ọlọ́run kó ṣàánú wa kó mú wa mọ̀nà kó mú wa sìn bó ti tọ́ àti bó ṣe yẹ. Torí ẹ̀ Naomi tí ó ń sá káàkiri á sá lénìí á wọ ààfin lénìí á sá lọ́la á wọ ààfin lọ́la ó mà ṣe o. Kì í ṣẹjọ́ ẹ destiny ló ń ti Naomi káàkiri bẹ́ẹ̀ ni. Bẹ̀tí nígbà táwọn kan dẹ̀ sọ pé láyé pé tìtorí destiny pé àwọn fẹ́ gba destiny lọ́wọ́ èèyàn ṣé ó ṣeé ṣe ṣá ṣéèyàn lè gba destiny oní destiny kó gbé fún rẹ̀. Olúwa máa dààmú ó máa dáhùn tọ̀hún láàmú kò jí láàárọ̀ kó sọ pé níjìnjì ayé ẹ̀ kó sọ pé destiny oní destiny ló máa bá dù destiny àyànmọ́ olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Má bá èèyàn du àyànmọ́ tọ́lọ́run yàn fún. Ẹ jẹ́ kí aláyànmọ́ kó gba àyànmọ́ ẹ̀ kó rí àyànmọ́ ẹ̀ lò. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn. Òun ló dífá fún Mariam Anako tó lóun ò ní fi ààfin ilẹ̀ fún Naomi. Tó bá tiẹ̀ tó jẹ́ pé ààfin yẹn wù mí o ó wù mí láti jẹ́ kí kábíyèsí náà kóun náà fẹ́ kábíyèsí o. Ju gbogbo ẹ lọ Naomi ò tiẹ̀ wá bá jowú. Naomi ò bá jowú kò dẹ̀ bá jan pátá pé ààfin yìí pé mi ò fẹ́ kí kẹ́nìkan bá mi dù. Naomi ò sọ bẹ́ẹ̀ o kò sọ pé kẹ́nìkan má bá wọn dù ààfin. Ẹni tó bá fẹ́ dúró àyè gbà gẹ́gẹ́ bí Naomi ṣe ní ìfẹ́ gbogbo èèyàn. Toró jẹ́ nìkan tí ó jẹ́ pé ó fẹ́ máa kó èèyàn mọ́ra oníwà tútù bí àdàbà ó fẹ́ kí gbogbo nǹkan kí gbogbo ẹ̀ kó rí pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ olúkálukú jókòó ẹ̀. Bẹ̀tí ńgbà tẹ́ òde wá sọ pé bó o bá o pa bó o bá o bù lẹ́sẹ̀ pé àfi kẹ́ ṣí Naomi kúrò ńbẹ̀ kò possible now. Ṣé Ọlọ́run máa wò ni? Ọlọ́run ò lè wò kó ló máa wò kó máa wò gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn níran. Torí ẹ̀ ni Ọlọ́run tó ń rán oríṣiríṣi ẹwọ́ gbogbo àwọn màlẹ́kà tó ti wá ti kíní bọ̀ sí tipátipá bọ̀ pé Mariam gbọ́mọ lọ fọ́lọ́mọ Mariam gbọ́mọ lọ fọ́lọ́mọ Mariam gbọ́mọ lọ fọ́lọ́mọ gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ pé Mariam fúnra rẹ̀ ló fẹ́ nu ẹ̀ka wọ́n ní lóru pé kò sùn mọ́jú wọ́n ní ẹgbàá rẹ̀ pé kó gbọ́mọ padà fún ọlọ́mọ torí ibi tó gbé ọmọ yẹn wá kì í ṣe ti kábíyèsí wọ́n ní ìyá kábíyèsí ló sọ bẹ́ẹ̀ o. Nǹkan tá a gbọ́ nìyẹn nínú tánẹ̀tì. Ẹ̀yin èèyàn mi ẹ bá wa share ẹ bá wa like. Nǹkan tá a gbọ́ la ní ká sáré gbé wá sétí gbọ̀nyìn kẹ́ lè rí mi gbọ́njọ́ mi torí tá a bá tún gbọ́ ẹ̀yin náà ò ní rí kankan gbọ́ ṣùgbọ́n tá a bá ti ń rìn a máa jù fún yín dáìsọ àǹfààní tá a wà fúnra wa nìyẹn. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa ẹ ṣé gan ẹ kú tẹ́tí sí wa ẹ bá wa share ẹ bá wa like kẹ́ lè wá fi tó kù sí comment section kí gbogbo nǹkan kó lè lọ ní mẹ́lọmẹ́lọ. Mariam èso òótọ́ fi ṣe pàìfọ́ọ̀sì kí àlàáfíà lè dé báyìí. Ẹ wo kẹ́ máa fi àgbàlagbà ara yín kẹ́ fi máa wọ́lẹ̀ nítorí pé ẹ fẹ́ bá kábíyèsí jórúkọ ẹ fẹ́ jẹ́ olórí.
àwọn Ọlọ́run dá lólórí ẹ jẹ́ kán ṣe ẹlẹ́yin lè ṣe olórí tọ́lọ́run ò dẹ̀ yàn yín láti ṣe olórí fún kábíyèsí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo nǹkan ẹ wọ́n ní kẹ́ sọ ewé agbéjẹ́mọ́wọ́ ẹ jẹ́ kí gbogbo nǹkan máa lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ẹ̀yin èèyàn wa ẹ ṣé o. Torí mo ṣe ní kí n sáré gbé wá sétí gbọ́ wa kẹ́ bá share kẹ́ bá like kẹ́ bá subscribe kẹ́ dẹ̀ fi ìtókù sí comment section. Ẹ ṣé gan. Ètò bá tún wáyé àtúnjẹ kẹ́ gbọ́. Bye.